Welcome to our channel. If you haven't subscribed to our YouTube channel, please subscribe now. Thank you. Assalamu alaikum. Adé, báwo ni nǹkan? Ẹkújọ́ mẹ́ta o. Báwo ni iṣẹ́? Báwo lọmọ? Báwo lọkọ? Ẹkú gbádùn o. Mi ò mọ òbíjọ́jọ́ mi rẹ̀. Mo ti gbàgbé ìtò. Ọ̀pẹ tó yẹ fún inú kúrò ọ̀pọ̀ ẹ̀ ti gbogbo ìjọ. Ẹ kú oríire náà. Ọlọ́run ó ní kó ti ọ̀pọ̀ ọdún láyé. Ọlọ́run ní kí í ṣe àṣemọ́. Lọ́la náà mi wà Muhammad sallallahu alaihi wasallam. Ọbẹ̀ kí n kọrin fọ́mọ rẹ̀. Ọbẹ̀ kí n kọrin fọ́mọ rẹ̀. Èmi ò sì wá lóyún tẹ́lẹ̀ o. Kò sí problem, àkọ́ náà ni, kò sí problem. Ọmọ wa ni kọ́nà ọba dá sí. Bá mi wò Olúwa mi, bá mi dá sí ọmọ mi ní kó pẹ́ láyé, kó sọ̀pọ̀ ọdún láyé. Bá mi wò Olúwa mi, bá mi dá sí ọmọ mi ní kó pẹ́ láyé, kó sọ̀pọ̀ ọdún láyé. Ẹgbẹ̀rún àwọn ìwọ náà ní fi dúpẹ́ fún, ìbálẹ̀ ẹgbẹ̀rún ẹnu ìwọ náà ní fi dúpẹ́ fún. Alihamdulilayi mo dúpẹ́ oore tó ṣe fún mi. Alihamdulilayi ìwọ gan sí ló pẹ́ tọ́ sí. Ìyá ti bí mi sáyé èmi gan sí ti bí tèmi ṣèyí gan ló fàdí ọpẹ́ o. Ó wá bá mi dọ́mọ mi sí kó sọ̀pọ̀ ọdún láyé kó má yàn kú mọ́ mi lọ́wọ́ o. Sọ̀pọ̀ ọdún láyé o. Olúwa mi bá mi dá sí ọmọ mi ní kó pẹ́ láyé kó sọ̀pọ̀ ọdún láyé. Ojú àbá bí mọ́sáyé inú wa dùn ara wa yá. Àdúrà wa wà ní pé kọ́mọ náà sì mọ̀ wá lọ́wọ́. Sọmọ mi lọ́nu ọmọ tágbógbó ìdílé gàtà lánàá àwa òbí rẹ̀ lójú o. Bá mi ṣe lólóríire ọmọ tá a gbé ẹ̀sìn gà kó má ṣe jẹ́ gbàjẹ́ ń sinmi. Kọ́láwọ́ lẹ́ni kò jẹ́ òkú ní gbogbo ntẹ́gbẹ́ ní àlàáfíà owó níní. Ẹ̀kú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ happy birthday ọmọ mi oníyẹn kú mọ́ mi lọ́wọ́ o. Bá mi wò Olúwa mi bá mi dá sí ọmọ mi ní kó pẹ́ láyé kó sọ̀pọ̀ ọdún láyé. Gbogbo bí a máa yé o ẹ jẹ́ ká sàmì àdúrà kọ́mọ má ṣe kú mọ́ wa lọ́wọ́ o. Àwọn tí kò tí ì bí o kàn bí kárọ̀mọ́ tí wọ́n gbé jó o. Wàhálà lọ́sàn lóru kó má já sásán lórí ọmọ. Wàhálà lọ́sàn lóru kò ní já sásán o. Gbogbo wa láò sì jèrè àwọn ọmọ wa lọ́lá Olúwa. Abdulrahman ni o wàá sọ̀pọ̀ ọdún láyé o. Torí pọ́dọọdún là á rórógbó, ọdọọdún là á ráwùsà, ọdọọdún là á sì rọ́mọ òbí lórí àtẹ iṣẹ́ Olúwa ni. Wọ́n wá ní kíkí wá lọ sóde Iragbiji o. Tí sọlókè méjì takọtabo lórí àgbà. Ọ̀kan ti wó lulẹ̀ òkú kan. Àràmọ̀kéde jẹgbẹ́ níyàn ọba mọ́fàkà sọ̀rọ̀ níjẹsà. Àràmọ̀kéde jìwọ́wọ́ epo tó yan yáyanjà àmúbọ̀sùn. Pé bólóye dùnrán jẹsà ẹ má ṣe jẹ́ wọ́n bólóye dùnrán bàbá tó bí yín lọ́mọ. Àkànjẹ́ ọlọ́wọ́ òkè ń wá kíkí. A ní kó ní kíkí ó máa mú kíkí ẹ̀ lọ ni. Mo torí ilẹ̀kẹ̀ mọ́ bá ọlọ́run gbogbo mo torí ìdẹ mọ́ bá ọlágbá gbọgbọgbọ. Àjòjì Iragbiji afẹ́jú mọ́ya níjọba Ìjẹ̀ṣà mọ́dún àpànàdà. Ẹ̀yin lọ́mọ òrùka tí wọ́n ṣe láàrin òru. Ẹ̀yin lọ́mọ oníbòkè ìbò kan tẹ́yájọ́ níbò mẹ́rìndínlógún. Onílọ́jọ́ tó ń bá kú kẹrún bò kan bò kó ojó ṣẹṣẹ kúrúgbó lóye àmúbọ̀sùn. Ẹ̀yin lọ́mọ òbí kan ọ̀wọ́wọ́ ti wá, ọmọ òbí kan ọ̀wọ́wọ́ ti wọ̀. Ọmọ òbí kan ó bá múnú sùfin a sì mẹ́yìn supa. A fi tààrin gbogbo ṣe tàwọn àlùkò. Èyí tó jẹ́ tẹni àwọ̀ sẹ́rù ẹni. Èyí tí kìí ṣe tẹni a sì wọ̀ sínú ìgbẹ́ ẹran búburú a máa mú wọn jẹ. Ẹ̀yin lọ́mọ onílù bàbá ń kó bá. Ẹ̀yin lọ́mọ onílù bàbá ń kó bá. Ẹ̀yin lọ́mọ onílù kan ìlú kan tí wọ́n fa wẹ́kùn ṣe. Tó jásí pàkẹ́tẹ̀ péré ní ẹ fi sọ̀sán rẹ̀. Lọ́jọ́ tí bàbá yín pé ìjòlá ló dẹ́kun gbẹ́rún. Lọ́jọ́ tó sí ló lú ọdẹ lọ́jọba. Kò sí lóye joyè. Fàmì ẹ̀yìn dọ́kọ̀ yálà ní ọmọ ológun
sí ọba bìrẹ́ sí ti èmi à ń gẹ́sí ní kẹ́sí alómọ́jọ́ fàmídòkò ààrẹ tí kò ná jíríjírí ọba rájò ó kọ olùfà ó díjọ́ kẹtàdínlógún tí wọ́n ní baba yín ó wá jọba ọmọ agbóhùn ajé ọmọ òrìṣà lánàá àlàmọ́ agbédè bí ọ̀bẹ agéyẹrí ó mara rè bí ọdẹ kúkú ndùkú ó ṣe wí gẹrugẹru ọ̀pọ̀ ògùn gúnmọ́ nínú gàlìgàlì wọ́n ní bá lọ́pọ̀ ògùn wọ́n ní bá elékì òní jí ó jẹ́ ebi nù rí jẹ́jọ́ ń gbogbo ìwà rí lọ́sọ́ ènìyàn eyín funfun lọ́sọ́ ẹ̀rín ẹ̀yin lọ́ máa jígínì jígí tí wọ́n á kọ́ba òòṣà òkè ló fìdí òkè balẹ̀ ọmọ tánigbọ́lá ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ agbẹ́tí kalẹ̀ má sí ẹ̀wẹ̀ òṣèré nìyí ọmọ olóbì sẹ́rẹ́ ọmọ olúfọ́ni ẹ̀rá tó gbàjì ọmọ ọlọ́pẹ méjì ọmọ olókè méjì ọmọ olódù mẹ́rìndínlógún ọmọ oníbùdó mẹ́rìndínlógún ọmọ onígbé mẹ́rìndínlógún ọmọ olókè méjì takọtabo lórí àgbà wọn sùn ọmọ òkè gàgàrà tí borí ilẹ̀kílẹ̀ ọmọ olódì ìlú ọ̀kan oníyẹ̀pẹ̀ ọ̀kan olókùúta ẹ̀yin lọ́mọ òdì ẹbọra ogun òjàjàjà kókó wọn ní Iragbiji rí ọmọ olókùúta odò ọmọ olómi ayẹyẹ omi àwọn òkúkú jẹrí nílé bàbá yín ọmọ olódò kan odò kan ẹ̀yin lọ́mọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ ẹ̀yin lọ́mọ olódò kan ò tàràrà tó sàn wéréke wéréke ọmọ olódò ayẹyẹ onípele ò gbọ́dọ̀ débẹ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ bu mú alábàjágán ò gbọ́dọ̀ débẹ̀ bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ bu sísẹ̀ ìsọ̀wọ́ onísọ̀bọ̀rọ̀ ní òun omi odò náà gbẹ ẹni kọ́là ò gbọ́dọ̀ débẹ̀ ìwọ ni ibùdó odò rẹpẹtẹ lọ́lọ́dúnmáde fi kẹ́yìn nílé bàbá yín ẹ̀yin lọ́mọ ibùdó alágàsọ̀ méjì ọmọ ilé ńlá ààfin ìwáṣẹ̀ níbi tí wọ́n ti ń fìdí àṣà múlẹ̀ ẹ̀yin lọ́mọ olókè méjì takọtabo ẹ̀yin ló ní ìdí ògún ibùdó ọ̀rẹ́ ẹ̀yin mo lọ ní ibùdó mọ́kànlélógún ọmọ ilé ọ̀ṣun níbi tí baba ńlá baba yín ti ń fọba jẹ ẹ̀yin lọ́mọ ọmọyámọ́sẹ̀ ọmọ asokúngbadé ẹ̀rín ló bí ajíbọ́dẹ làkọ́kọ́ àròdẹ̀lẹ̀ kejì ògúnmọ́lú ló sì kẹta ọ̀ṣungbèmí ló sì kẹrin iye kan mọ̀ọ́yà ojú mẹ́rin náà lọ àjòjì kan kò kí ń jọba ní Iragbiji àfẹ́jùmọ̀ọ́yà ní ìjọba níbẹ̀ ọmọ ẹ̀ wá nílùú baba kó má nílé baba ìwọ lọ́mọ ilé arúsọmọdù ọmọ ọba mẹ́ta lórí àgbọn òsì mòye ọmọ òsàgbọ́ yìí làbí ìgbà àwọn táwọn yan ọ̀dẹ̀dẹ̀ àwọn ògbólójó ló sùn ọmọ agúnrẹ́ bọ́yọ̀ ọmọ abíyàwó jowú lẹ̀kẹ̀ ìyàwó bọ́ tiẹ̀ sílẹ̀ ara lọ́mọ arúmọdù fi jẹ́rẹ̀ ọmọ agbúrò gbàrà ọmọ ikú ìbápa ní àbáyọ ikú abásọrin lára ẹni ọmọ olórí àgbọn ọ̀kánjọ olórí àgbọn ọ̀kánjọ ọlọ́fọ̀ àmọ́jọ ọ̀kánjọ wàràkáká ilé àgbọn ọ̀ká ó wá dìlú ìyá rẹ lọ́mẹdẹ́mọ̀ fún àrógún ya fún àgbò ọmọ ajílà lọ́sọ̀ọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin ọmọ ojú oró tí ò jẹ́sẹ̀ yóò tó mi nínú ilé ẹdẹ ọmọ ìwọ̀ kéékèèké tí òjò mi ọba ó tòrò kò ní í rẹni dẹ́dẹ́dẹ́ ká má délé ẹdẹ ọ̀dọ́ tìmí nìkan láwọn gbọ́dọ̀ yà tìmí tó torí àwọ̀ tó sẹ̀sọ́ tó rán ọmọ lóbi pa kálẹ̀ bàbá yín ló torí gúgúrú tó rán ọmọ lágbádá ẹ̀yin lọ́mọ arún gbàdo làlú ọmọ arún gúgúrú wọlé ẹdẹ ìkòyí ogúndùn àpèjé ìlàkọ̀ ogúndùn àpẹ̀fà ogúndùn ogun òdùn bàbá yín àpẹ̀ndínlógún yẹ́mi ló lọ ọmọ olórí ogun ẹ̀sọ́ làálàá ọmọ àgbà tí yọ̀ràn ọ̀tẹ̀ ẹ̀yin lọ́ máa kú yẹn ọmọ àrùn yẹn bọ̀ tẹ́lẹ̀rù ọ̀tẹ̀ mọ̀ pé bìkanlẹ̀ yìí kú sí ibi abákú sí ní ìṣẹ̀lẹ̀ ẹni ẹ̀yin lọ́ máa tìmì àgbálẹ̀ ọlọ́fà ọ̀sọ́sọ́ ti rí sán tìmì àgbálẹ̀ ọlọ́fà ọ̀sọ́sọ́ ti rí sọ tìmì àgbálẹ̀ ọlọ́fà tó ń dinná tìmì àgbálẹ̀ ọlọ́fà tó ń dòmù tìmì àgbálẹ̀ ọlọ́fà tátakú panagada sójú ogun iwájú ọlọ́fà òkúkú ṣe é gbámú ẹ̀yìn ọlọ́fà gan ò ṣe é dìmú àárín gbùngbùn ọlọ́fà gan yín náà ní lálálá bàbá yín lọ́fọ̀fà kan pé ènìyàn mẹ́fà ẹnì keje kan hà ló bá dákú bàbá yín ní kó má ṣe dákú rárá tó bá délé kó sọ fún ọ̀pọ̀ orí ikú tó fẹ́ jẹ́ lójú ogun ni èyí lọ́mọ tìmùtìmù tí ò náni alábàárà ọmọ gúnugún tí ò náni onídìrí nígbà kankan bẹ́ẹ̀ sì ni elétí dídì gangan ò sì náni aláriwo ọmọ igi tútù tí ò ṣe é dáná ajagẹmọtẹ́rẹ́ ilé ẹdẹ títí ọ̀gẹ̀dẹ̀ tí ó wúlò láàrò ọmọ ẹdẹ mọ̀ pé àrógun ya fún àgbò ó wá dilé ìyá rẹ̀ tí í ṣe ní olùkọ́ lẹ́sìn àgùntàn lẹ́sìn gàdò ará àtàdó ara mo yan ọdẹ eyín òtòkè àrò ìwọ lọmọ baálẹ̀ lásán nára ọmọ àràbà téńgétéńgé tí ń bẹ lóde ìsọmọgbé ọmọ ajágbọ́n ọmọ àtàgbọ́n ọmọ àtẹ̀pá sí àbáwọ̀
ọjà ọmọ wànwán arábí omi tí wọ́n jọ ti lọ ìwọ ló máa gbọ́ ti kú yọ̀ ọmọ agbọ́jọ́ kú gbàlùjó ọmọ kàṣàkó olódò kẹjà ńlá ó lè rí ibi jábẹ́ bẹ́lú bẹ́ńbẹ́ lójú omi ọmọ yọ̀tọ̀yọ̀tọ̀ ní kún àjìfà ikùn tẹ́ ẹ̀ fi ń jìfà bẹ́ẹ̀ ni òkun pẹlẹbẹ pẹlẹbẹ ni wọ́n máa fẹ́ mọ́ ẹ dúró dúró ọwọ́ yín ò tó sí ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọwọ́ yín ò tó sí ẹ tẹ́gbà ìyáká ní sẹ́ni gbogbo sí ń wọ́ sí yín lójú wọ́ sí yín lẹ́nu àgbàǹjára ọmọ agúnyán pupa fàlejò pupa ọmọ ẹ̀rùn mú yẹ́yẹ́ igbá àgbo ọgbẹ́ òjò rọ̀ sọ̀sọ̀sọ̀ igbódà kún mọ́ ọmọ akọgun torí akọgun ni wọ́n nílé bàbá tí wọ́n ti bí ẹ lọ́mọ. Abdulrahman ni ò wá sọ̀pọ̀ ọdún láyé o ìwọ àti bàbá àti màmá rẹ ajé máa yí yín kárin ibi ìṣẹ́ṣẹ́ fún ọ̀gẹ̀dẹ̀ òkè mẹ́ja nílẹ̀ odò ẹ ò ní fàṣàn lùgbà láyé ẹ ó tà ẹ ó rà bẹ́ẹ̀ lẹ́ ó sì jọba ara yín pẹ́ o Òtítọ́lọ́yẹ òun ló ń ṣàdúrà fún yín wípé ní gbogbo wa pátá a máa bára wa pẹ́ a sì máa bára wa jìnnà. Bá mi dá sí ọmọ mi ní kó pẹ́ láyé kó sọ̀pọ̀